على النبي الكريم صلى الله عليه وسلم. الصلاة على النبي الكريم صلى الله عليه وسلم. ẹni ó bá yóò ànábì dáadáa àánú ọlọ́run tí kò fi ilẹ̀ sílé yóò dé bá lónìí pẹ̀lú ògo ọlọ́run. صلى الله عليه وسلم. àṣẹkùbọ̀ àṣàlátù fún Muhammad. صلى الله عليه وسلم. مولانا أمير الجيش غفر لعبدك يا هيا صلاتي. يا ربي يا غفار. kò bá dáa kẹ́ bá mi wí dáadáa. يا ربي يا غفار. اغفر لعبدك يا صلاتي. ẹni ó bá bá mi wí tí ohùn rẹ̀ tún lókè sí dáadáa gbogbo ohun tí ń jẹ́ra àánú ọlọ́run yóò lókè tiẹ̀ lónìí. Ya Rabbi ya Ghaffar ighfir li abdika ya haya salati. يا ربي يا غفار. ẹ bá mi wí. يا ربي يا غفار. اغفر لعبدك يا صلاتي. بسم الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ọjọ́ ti lọ púpọ̀ mo sì fẹ́ dúpẹ́ mo sì fẹ́ ṣàdúà tí bàbá wa mẹ̀yìmọ́rítàbà ọba mùsùlùmí bàbá wa mẹ́dìbò tọ́ba ìlú Ìlọrin àti gbogbo agbègbè ẹ̀. Jazakallahu Rabbul Arshi khairan. ẹ̀yin náà ni mo fi kí bàbá wa al-Imamu Solaty. Jazakallahu. bàbá wa accountant. Jazakallahu. Khalifa Lagos State. Jazakallahu. bàbá wa Najimuddin Olúọmọ. Jazakallahu. bàbá wa Ummul Qadiri. As-Solaty. bàbá wa àná wa bàbá wa ní Àgbàjì. Jazakallahu. bàbá wa ọkọ mẹ́sì àyígbé. Jazakallahu Rabbul Arshi khairan. ẹ̀ẹ́dẹ̀gẹ́ gbà bọ́ fàyí gbé òun sí gbẹ̀yìn ẹ̀rín òun tó jáde. Jazakallahu. Alhaji wa Ote. Jazakallahu. Maulana Amirul Jaysh Fakharu Solihina. Amirul Jaysh Fakharu Solihina. Bọ́lọ̀ ń bá yọ èmi lẹ́yìn bàbá àti lójú bàbá tí bàbá wa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tí wọ́n fi lọ bí n bá wa Amirul Jaysh lẹ́yìn tèmi náà èmi náà ṣòfò nù. Kadalika. Ọlọ́run ò jẹ́ n ṣòfò. Murshidi ya Solaty Amirul Jaysh Fakharu Solihina. Amirul Jaysh Fakharu Solihina. ẹni ó bá yóò bá ànábì ò ní sunkún. Amirul kulli. yóò bo Muhammad dáadáa. Anta Fakharu Solihina. kí ni tó máa dààmú káàkiri gbàbọ̀rọ̀ Amirul Jaysh. Amirul kulli. Kulukulu. Gbogbo tòmátì yẹn ó yà wèrè gan ni. Amirul kulli Fakharu Solihina. Amirul Jaysh. Amiru náà ló ní ká máa gbé kalẹ̀ náà. Amirul Jaysh. Bíi tèmi kọ́ bò. Amirul kulli Fakharu Solihina. Amirul Jaysh Fakharu Solihina. Ibi tó ti mọ̀ pé wòlíì Ọlọ́run ni Maulana Amirul Jaysh lánàá nù. Amirul Jaysh. kéyìí tó kò mọ̀ gbọ́n ó ti tó báwọn náà. Amirul Jaysh. Amirul Jaysh Fakharu Solihina.
àdúrà ni bàbá wa Mẹ̀yìmánú Tábà ní kí n ṣe. Jazallahu. Torí dúpẹ́ fáwọn ẹni ire tí ń bẹ lára mi lórí ire yín ó tún fi pọ̀ sí. Jazallahu shada'ida kulla khairin. Dr. Alikali. Wa in. Dr. Alikali da. Kana tutuga sisuni biriki. Mo gbọ́dọ̀ ṣe tí mo fẹ́ ṣe yìí láàrin ìṣẹ́jú mẹ́wàá náà ni. Jazallahu. Agbèrò pa fẹ́ kọ́lé Ọlọ́run. Jazallahu. Lọ́dún tó lọ. Jazallahu. A fẹ́ kọ́lé kéwú. Jazallahu. A fẹ́ kọ́lé àwọn ọmọ òrukàn. Jazallahu. Kò sì pé oṣù méje tọ́lọ́run fi parí gbogbo ẹ̀. Shada'ida kulla khairin. Ẹ̀yin tẹ́ jókòó yìí náà lẹ náwó ẹ̀. Wa in kanat tugassisuni biriki. Ẹ̀yin náà ni mo rí àti l'Abuja àti nílùú òyìnbó àti ní Èkó àti nílọrin àti ní gbogbo ayé. Ẹ̀yin tẹ́ tẹ mẹ́ta náà ni. Wa ma shukuri la amuda walakin. Amiru ti sọ lẹ́ẹ̀kan tí ẹ ṣe pé kọ́mítà fún wa àfi mẹ́ta. Arafutu biya adun sodiki. Táwọn àmẹ́yìnì. Arafutu biya adun sodiki. Jazallahu. Abawa. Jazallahu. Alkalawi. Jazallahu. Abawa ní Kádàrá. Shada'ida kulla khairin. Ẹ̀yin tẹ́ tẹ́ náà ni mo wá fẹ́ wí nǹkan mẹ́ta fún yín. Jazallahu. Lónìí. Shada'ida kulla khairin. Gbogbo ẹni tí ń sunkún ò ní sunkún mọ́. Wa in kanat tugassisuni biriki. Ọlá pẹ́ lè sàmì kó lọ sókè dáadáa. Ma shukuri. Bàbá Adini. Ma shukuri. Anod Nako. Another Anod the Nako is a counterfeit. Ma shukuri la amuda walakin. Bimba tún. Arafutu biya. Nako. Anod. Bẹ́ẹ̀ bá sì ṣe rí lẹ́gbẹ́lẹ́gbẹ́, Anadi ń bẹ́ẹ̀ yọ ìkó gangan ni. Ẹ sì ní kí gbogbo ẹ̀ ń kó kòkò àbí ọmọ kòkò. Ma shukuri. Arẹ́gbẹ́ Honorable Ajidiris. Ìdíjú jẹ́ kí n kí Anad, bàbá Adini, bàbá Imam. Níjọ́ tí bàbá Abiru Jésì ti kú, ààrẹ nìkan tó ṣáájú Anad. Ma shukuri. Ọba tó fi yín kẹwàá àní wá yín tì. Ma shukuri la àti Haji Abdulhakeem Rasulul Khair. Gbogbo yín lẹ wá dúró tì mí, ìyá mi àgbà, ìyá wa Montai. Ma shukuri. Alájà Tọ́yíbà. La amuda walakin. Wọ́n á tún pe gọ́fúnà. Màá tún bá gọ́fúnà sọ̀rọ̀. Ma shukuri. Ẹ jẹ́ kí kò í sì fún mi láti máa gbé ẹlòmíì ò tiẹ̀ mọ̀ pé Ìlọrin ni ń gbé. Ma shukuri. Nǹkan kan ò ní ṣe yín. La amuda walakin. Arẹ́gbẹ́ àwọn tí ń dákọ̀ ìyẹn kọ́ máa gbọ́ kó sì máa gbọ́ gbọ́. Ma shukuri. Sọ̀ngbọ́n tí ń wí báyìí. Ma shukuri. Torí lónìí òun náà ti di Fakharul Islam. Ma shukuri. Ẹgbẹ́ ẹ̀yìn tí ì bẹ́ẹ̀ tán ẹgbẹ́ Ọlọ́run tóbi dáadáa. Ma shukuri. Njọ́ tá a ti wá bẹ̀rẹ̀ lé kéwì ajiwa ti dìbòdò apá Adraf Motors l'Abuja olóríire. Adraf means flight ni. Ma shukuri. Asọ́gbàgbé. La amuda walakin. Ramadan lecture t'Abuja àti jẹ́rin tá a ṣe. Adraf Motors ni wọ́n ṣe gbogbo ẹ̀. Ma shukuri. Ọlọ́run má jẹ́ ká di o, Ọlọ́run má jẹ́ di o kú láéláé. La amuda walakin. Ẹgbẹ́ fídíò wa ẹgbẹ́ wa sójú Arẹ́gbẹ́ mi. Àwọn àbókí rẹ̀ náà ni. Sodiki. Arafutu biya Ẹgbẹ́ lọ́dọ̀ bàbá. Wimi sodiki.
ìsọ̀kalẹ̀ nísìn. Jazallahu shada'ida kulla khairin. Ìjọ tá a ti lè kéwù yẹn tọ́lọ̀ ti yanjú ẹ̀ tó sì gba yíyanjú. Yàwá nà kíbalà àṣírà. Wa in kanat tugassizuni miniki. Alájà wa Ganiya fún kíyètì. Mashukuri. Ìyá àwọn ọmọ lè kéwù. Mashukuri. Bàbá Madibo. Ẹ wo ìyá ẹ dìde sókè kan wo yẹn orí ìyá. Bàbá wa Imam Solaty ẹ wo ìyá yìí. Shukuri. Ìyá Alájà Montai. Ajá kúkọ̀ yìí. Ọ̀ya ẹ máa ṣẹ́jú wò. MFF ẹ máa wò ẹ máa. Ademok ẹ máa fẹ́ ẹ máa. Mercy Aigbe. Shukuri. Ọ̀ya ẹ máa gbé. Ajá Mercy Aigbe máa gbé. Mashukuri. Ṣé ẹ ti wò? Mashukuri. Níjọ́ tá a ti bẹ̀rẹ̀ lé kéwú wa Bàbá Madibo. Táwọn ọmọ lé kéwú ti wà ń bẹ̀. Bàbá mi ọmọ. Àpò rẹsì 10. Bẹ́ẹ̀ ni. Àpò gàrí 10. Mashukuri. Àpò ẹ̀wà 5. Mashukuri. Àwọn ọmọ ń jẹun. Àwọn ọmọ ń jẹ àgbákò yẹ. Àwọn ọmọ mẹ́yàn bá há Kùránì yóò máa jẹun ni. Mashukuri. Àtàwọn fúrúùtù tó gbádùn. Láàmúdá walakin. Fọ́nkì yéètì fọ́nkì yé. Mo wá wò pé kí lá fún ọmọbìnrin yìí kí ni ń wá gan báyìí lọ́dọ̀ Ọlọ́run báyìí. Mashukuri. Mo wá ní ó dìyà àwọn ọmọ kéwú. Láàmúdá walakin. Ìmáàmù Saheed Ọ̀pẹ́bí. Wọ́n wá ní látijọ́ táwọn ti délé ayé àwọn ògbóyè rí. Láàmúdá walakin. Tó bá yẹ pé oyè kan mo bá fẹ́ fún àwọn tẹ́lẹ̀. Tó bá yẹ pé oyè kan mo fẹ́ fún àwọn tẹ́lẹ̀. Ìyàwó Adémọ̀jì. Wọ́n ní wàláhì àwọn ò ní gbà. Àmọ́ ìyá àwọn ọmọ ilé kéwù yìí ó tẹ́ àwọn lọ́rùn. Mashukuri. Ẹ dákun ẹ bá ń pariwo Allahu Akbar lẹ́ẹ̀mẹ́ta. Láàmúdá walakin. Araftu biha. Bàbá Masoud. Araftu biha. Ẹ̀yin aṣọ òbóra mi náà ní. Kẹ́sọ́gùn. Araftu biha. Ògùn kọ́. Wàláhì àánú Ọlọ́run ń bẹ. Araftu biha. Prosecutor lójókòó yìí. Aduwi mi sọ̀dí kí. Ẹ̀ka dáàmà ni àgbákòyàn lójókòó. Ní barista. Ẹ dìde káwọn èèyàn rí. Araftu biha. Àwọn Nàìjíríà lójókòó. Aduwi mi sọ̀dí kí. Kátó wá ní bọ́sà àti lásù. Araftu biha. Ẹ dìde káwọn èèyàn rí yín mọ̀nàkà. Aduwi mi sọ̀dí kí. Ṣé ẹni kọ́ ló ń fa àwọn èèyàn kẹ́mi púpọ̀? Jazallahu. Owó oògùn kọ́. Jazallahu. Agbára kágbára kan kọ́. Jazallahu. Àánú Ọlọ́run ni. Jazallahu. Mo wá fi àánú Ọlọ́run náà bẹ lọ́hùn fún gbogbo ẹ̀yin tí mo dákọ̀ àtẹ̀yìn tí ń lè dákọ̀ torí àsìkò. Ájì sọ́ọ́lì ònù. Fọyá Rabbi. Ájì Abdulrahman aláhónú ahó. Fọyá Kílẹ̀ máa Rabbi. pe ahó. Ahó. Bó ti wọ́n tó. Guinea fowl. A kó 50 fún mi. A ní kó wá sí lọ́rin wá fún mi. Ahó ni máa ń jẹ ní fi gbogbo lóhùn mi máa fi dùn dáadáa. Fọyá Rabbi. Àwọn àgbẹ̀ o. Wọ́n jẹ́ ni. Èwo ní jáwó tó gbẹ. Fọyá Rabbi. Mùsẹ́mílù ahó gidi. Fọyá Rabbi. Ọ̀dà yín fún ọlọ́yọ̀ kan mẹ́kọ̀ọ́ jẹ́ o. Fọyá Rabbi. Àwùná. Ẹni ó bá yòbó ànábì ò ní sàgbákò. Fọlmù ànúmù àyàdùn. Ájì Saheed ní. Ya Rabbi. Hòtẹ́ẹ̀lì tiẹ̀ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ Radisson mi. Ya Torí Rabbi. hòtẹ́ẹ̀lì Radisson yìí gbèsè ni. Ya Rabbi. Bàbá tó sì ní hòtẹ́ẹ̀lì yìí Alhaji wa Tajudeen lọ́dọọdún wọn máa gbé bí yìí fún mi lọ́fẹ̀ẹ́ ni. Ya Rabbi. Ẹ pariwo Ọlọ́hun. Ya Rabbi. Second home mi ni bíbá yìí. Ya Rabbi àwùná. Bí bàbá náà ti máa ṣe lọ́dọọdún nù. Ya Rabbi àwùná. Hòtẹ́ẹ̀lì táwọn àfáà máa wá sùn. Hòtẹ́ẹ̀lì ọ̀dọ̀ fún kíyèsí náà wà. Ẹjẹ́ wọn máa rojọ́. Ẹjẹ́ wọn máa ro ẹjẹ́ káwọn yín wọn máa ro ẹjọ́ tí wọ́n mẹ́ o. Ya Rabbi. Ẹjọ́ gidi ni àwọn ẹjọ́ kan bẹ ẹjọ́ dìndìnrín ni.
يا ربي عونا lóyìn kúkọ yìí فالمعان مؤيد ẹjọ́ tí ọba bí owó àwọn bò táì mọ̀. والمعان مؤيد àbáwá àbáyá àwọn àgbo tó dáa tí máa jẹ́ kí ẹ̀yìn ó kọ̀tọ̀. يا ربي àbáyá nù. يا Ajé aláwìyé. ربي adé aláwìyé ti dìde ni. يا ربي عونا ẹrù lágàkà ọ̀lẹ́sìn. فالمعان Imam Said. مؤيد jájá autos. يا ربي عونا dàrósà gbogbo wa Allahu Akbar mẹ́ta mo fẹ́ kẹ́ ẹ já wí ká sì fàníyàn sí. يا ربي Ájì wa Kudus onímọ̀lẹ̀. يا ربي àjọ máa ń jòkó lọ́dọọdún ni. عونا Adisa يا ربي látàbújá يا ربي عونا àti Bọ́lá Gold. يا ربي عونا gbogbo wọn gold. يا ربي عونا ká tó wá ní MFF. يا ربي عونا alájà wa Aisha Elétù يا ربي yóò máa dá sí fún yín. عونا Ajá Mariam يا ربي عونا Ajá Abdulaziz Jalabi àwọlé. يا ó yá ẹ máa ń ربي wí mo fẹ́ ju máìkì kalẹ̀ má fi ṣeré. عونا mo ti rẹ́ni tó tẹ mítà kan fún mi ńgbà tí mo tó dé nísìn. فالمعان مؤيد ó ládùúgbò àtọ̀hún tọrọ lọ́dún tó lọ ọlọ́run gbà. mítà tó dẹ̀ tẹ fún mi yẹn ó lọ fà gan. مرمره إن لم تعنه كفاء Solaty bi Karim. Allahu sallallahu alaihi wa sallam. Amen. Ẹ bá ń gbọ́ lọ́n tóbi. Allahu Akbar. Ẹ tún bá ń gbọ́ lọ́n tóbi. Ẹ tún bá ń gbọ́ lọ́n tóbi. Sẹ́rí company tèmi Darosa Properties Management and Construction Limited. Àwọn ò fi celebrity kankan ṣe ambassador. Bàbá Hotel la fi ṣe ambassador. Celebrity tó wá ju celebrity lọ nítorí pé celebrity tiwọn celebrity ẹni Ọlọ́run ni. Alhamdulillah. Ṣé rí bẹ́ẹ̀ ṣe wọ́n wọ̀nyí wòlé Ọlọ́run ni wọ́n. Wòlé Ọlọ́run ni wọ́n. Nítorí pé àwa ti tested and trusted. Eléyìí tí ó jìnnà rárá 3 weeks ago. Bàbá ṣẹ̀ṣẹ̀ darí umrah nígbà yẹn. Àwọn mú tùràrí kan wá. Ta ló ń fi sí wa lọ́njọ́ òun náà? Wọ́n á fi tùràrí yẹn sí wa lọ. Wọ́n á ní kálukú ẹ tọrọ nǹkan tẹ́ bá fẹ́. Pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú àníyàn táwọn fi ṣe á rí bẹ́ẹ̀. Mashallah èmi kàn tọrọ pé Ọlọ́run àwọn onígbèsè tèmi tí wọ́n jẹ mí lówó jẹ. Instantly mo fi Ọlọ́run tó ní Káàbà búra. Ẹnìyẹn kan pé Darosa ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta ẹ̀ tẹ́ béèrè mi mọ́ kíní kan. Owó tí mo jẹ yín yẹn mo fẹ́ san. So ẹ rí i pé àníyàn tó dáná fi ń tẹ̀lé wa. Àwa mú wọn débi ilẹ̀ wa ní Elite Royal Estate ní Mọ̀lété. Àwa ní bàbá ẹ bá wa ra. Àwọn náà wá ní àníyàn wa ó ṣe déédéé àníyàn àwọn ní time gbà yẹn táwọn náà fẹ́ ṣe Central Mosque and International Islamic Center. Alhamdulillah wọ́n bá wa dòwò pọ̀ owó ọmọ aláàlí ó wá bá owó ọmọ aláàlí mu. Wọ́n wá ralẹ̀ ní ọ̀dọ̀ wa ní Elite Royal Estate Mọ̀lété. Wọ́n wá fi ṣe big project tí wọ́n ṣe báyìí. Alhamdulillah látara pé wọ́n patronize wa àwa náà tún wá rí patronage tó pọ̀ gan-an. Àwọn èèyàn wá wò pé ok àfọ̀tẹ́ tí wọ́n ń bí báyìí àwa náà máa ralẹ̀ síbẹ̀. Àwọn èèyàn wá ń ralẹ̀ àwọn èèyàn wá ń ralẹ̀ ẹlòmíì ra 10 lẹ́ẹ̀kan náà 20 30 plot lẹ́ẹ̀kan náà. Bàbá náà mọ̀ alhamdulillah àwa lórúkọ Darosa Properties Management and Construction Limited àti ní orúkọ Elite Royal Estate Mọ̀lété a fún bàbá 1 million naira. Alhamdulillah. Now ilẹ̀ yẹn ò tó because 1 acre ni kò tó wọn. Obviously tẹ́ bá dé gbẹ́rin pé kò sáyè mọ́. Èmi ń ro wọn lóko. Mo sọ fún yín lánàá bí n sọ fún yín. Mo ní Ọlọ́run ó jẹ́ ká aráàánú Ọlọ́run bá pàdé
níbí báyìí so that a ra ilẹ̀ kún ilẹ̀ yẹn ọ̀dọ̀ mi náà lẹ́dẹ̀ tìra owó àbútẹ́ bá gba ẹ fi ṣe àbú mi lálejò certificate now nínú ilẹ̀ yẹn tẹ́ bá ra 1 acre yẹn ẹ ra 1 acre a fún 1 acre nílọrin lẹ́kọ̀ọ́ bíbá yìí 600 square meter 6 plots I think 1 acre nílọrin 450 square meter 8 plots ní ojasi lórúkọ Elitroya Estate Malete again mashallah a fún yín ní 2 plots níbẹ̀ àwọn táwọn bá support yín kan support yín ẹ kàn sanwó 6 plots mashallah. Allahu akbar. ẹgbẹ́ Ọlọ́run tóbi. Allahu akbar. ẹjọ́ yìí wá pọ̀ ẹjọ́ dàrósà yìí pọ̀. Ya Rabbi auna. mo rò pé mítà yẹn lọ jù bẹ́ẹ̀ lọ àwọn nílẹ̀ wọ́n ya ìyàkuyà gẹ́lẹ́ fa. Ya Rabbi auna. adúrú ẹjọ́ yìí bàbá máa ṣe mo rò pé bíi mítà bíi 50 ni. Ya Rabbi. tọ́ ọ ti dà bẹ́ẹ̀ dàrósà máa bọ̀ àti ẹ̀wà ní sanwó wá pa ìkà kankan mọ́ àti 1 million àfẹ́ 1 million yìí sẹ́rí wá ìkà ẹ̀ fún wa lọ́fẹ̀ẹ́ so ó ti lọ bẹ́ẹ̀ bàbá ti yọ èwo ni kúnlẹ̀ tó tún kúnlẹ̀ bó láti ṣe mo bá tajà dáadáa àmọ́ kò mú commission wá o tọ́ Allah ẹ̀yin ò bá Ànábì Muhammad Sallallahu alayhi wa sallam. dàrósà ó san 1 million yóò sì tún fún wa ní 1 acre. Allahu akbar. jíjáde tí dàrósà jáde yìí ẹjọ́ yóò waste. ẹ bá ní la ilaha illallah. La ilaha illallah. gbogbo wa tá a jókòó lónìí tá ń dun alukurani nínú tá ń dun Ọlọ́run àtànábì nínú gbogbo ntí ń jẹ́ran wàhálà yìí ò ní bá yín. wàhálà yìí ò ní bá gbogbo wa. ẹ ṣe amina. ká ṣe amina. ẹ ṣe amina. Amina. láláì ní fásikògò ẹ pé ọ̀nàrẹ́bù Arẹ́gbẹ́. Honorable Arẹ́gbẹ́ ẹ máa bọ̀ sà ẹ máa bọ̀. àwọn gan fúnra ara wọn ya wèrè nínú owó ẹ máa bọ̀ sà kójú agbo yìí ó bìlà díẹ̀ àwa tá a jọ ń ṣiṣẹ́ ká dúró. bàbá wa Arẹ́gbẹ́ ibi abá adé báyìí nísìn ibi àwọn owó kan tí ó máa ṣẹlẹ̀ títúmọ̀ ó máa bá a lọ ni àwọn mílíọ̀nù tí máa ń ṣẹlẹ̀ ń bí èsè ìtòsí kọ́ rárá